ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin bàbá wa nílé network ẹ má ṣe rọ́fo so ọmọ yín náà ni o bàbá Èkìtì yín náà ni mo wà ní ìlú Àkúrẹ́ just to show our people ẹ̀yin bàbá wa wípé ìrìn àjò Yorùbá nation àwọn tó sọ wípé confusion wà bẹ́ẹ̀ that's not like a confusion n táwa gbàgbọ́ tá a gbẹ́kẹ̀lé tó dẹ̀ máa ṣe ṣe náà ní orílẹ̀-èdè wa we need total freedom there's nothing like a regional government so ìrìn àjò yẹn làwọn arìn káàkiri ní mo rìn dé Àkúrẹ́ lénìí ọmọ kan wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá tẹ́ ẹ mọ̀ dáadáa so to show you àwa ọmọ bàbá Akíntóyè ọmọ olóyè Ìgbòho this is Ọmọlúkà for you the great Ọmọlúkà. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nínú ìrìn àjò Yorùbá nation a kí gbogbo yín lẹ́ẹ̀kan sí Ọmọlúkà yín rèé tí ó pé méjì ẹ bá wo bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bàbá Èkìtì kan ṣoṣo tí ó pé méjì àdúró gidigba no going back ẹ̀rù ò bà wá ẹ̀rù ò bodò. that is the only way. Nàìjíríà ń fa ògo Yorùbá sẹ́yìn Nàìjíríà ò jẹ́ kí a rí ògo wa lò Nàìjíríà sọ orí àpèsè wa lórí tí ń sìyàn káàkiri àgbáyé lóòótọ́ làwọn bàbá wa ná dábìrà nígbà yẹ regional government iṣẹ́ táwọn bàbá yẹn ṣe nígbà yẹn òun dà lé ní Nàìjíríà ti gbádànù torí wípé a ò ní òmìnira jẹ ní òmìnira tó yẹ káwọn nígbà yẹn lọ́wọ́ tó yẹ káwọn bàbá wa jà fún wọn fún wọn ní temporary òmìnira nínú temporary òmìnira náà ti ń dábìrà nígbà táwọn rí pé àwọn wọ̀nyí ilá wọn máa fẹ́ máa ga ju onírè lọ wọ́n tẹ̀ mọ́lẹ̀. ẹ̀gbọ́n tí kábíyèsí yẹ sọ ó ní Nàìjíríà dá Yorùbá dúró sójú kan tó dẹ̀ jẹ́ pé òótọ́ ni tẹ́yìn náà bá ti rí ẹ̀rí fídíò kan bàbá tó máa ṣe prógámù ní Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yẹ ó ní 80% àwọn tó ń jalè ní Nàìjíríà ó ní Haúsá ni wọ́n because Nigeria belong to them. lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n tún ṣí warehouse kan tán lóòdù owó lọ rẹpẹtẹ ń bẹ̀ ní nọ́ọ̀tì náà ni torí pé Nigeria belong to them. We the Yoruba we cannot say that we are all Nigeria torí pé Nigeria dá wa dúró sójú kan we don't want anything tó bá ti yàtọ̀ sí Yorùbá nation òmìnira wa ló lè ṣe wá lóore òmìnira yẹn ló lè mú kí iṣẹ́ táwọn bàbá wa ti ṣe lẹ̀ ńgbà yẹn kí àwa àtàrà ọmọdọ́mọ wa lè jèrè ẹ̀ eléyìí táwọn Awólọ́wọ̀ ṣe ńgbà yẹn lọ́run torí pé olómìnira lè ò jẹ́ káwa oríjèrè ẹ̀ lẹ́nu ò jẹ́ ká rèrè ẹ̀ jẹ́ iṣẹ́ táwọn bàbá àwọn Amẹ́ríkà ṣe nígbà tán gba òmìnira lọ́wọ́ British wọ́n sì ń jẹ́dẹ̀ ni o bẹ́ẹ̀ ni o òun ló jẹ́ káwa náà tẹ́ bá kó owó lẹ̀ lénìí kẹlẹ́ fẹ́ fẹ́yàn kan ní 1 million naira tàbí kẹ́ ókè mo fẹ́ gbé lọ sí Amẹ́ríkà èyí ló lẹ́rù pé wọ́n máa múnú méjèèjì. Amẹ́ríkà yẹn ní kókó Amẹ́ríkà ní kókó. àwọn bàbá wọn nígbà tán fẹ́ ja ìjà òmìnira yẹn wọn àjà pé kí British tiẹ̀ fún wọn lórí ọ̀fẹ́ káwọn tiẹ̀ máa ṣe ìṣèjọba ara wọn ní apá kan wọ́n ja ìjà òmìnira pé gbogbo ilẹ̀ yìí belong to us a fẹ́ gba ẹ̀tọ́ wa pátápátá ni nígbà tán gba òmìnira yẹn tán jà fún freedom náà fi wá ní orí ọ̀fẹ́ àti ní independent yẹn làwọn ọmọ wọn ń lò lénìí títọ́ mọ́tajà tẹran fẹ́ máa lọ sí Amẹ́ríkà torí pé àwọn bàbá wa ò jà fún òmìnira lánàá bẹ́ẹ̀ni òun ló jẹ́ kí iṣẹ́ gbogbo tó ṣe ń gbà yẹn lọ́hùn tí ò fara hàn gbogbo ẹ̀ ti parẹ́ ọmọ ọlọ́mọ ọmọ àjòjì ló wá jogún wọn so Yorùbá ní pé ní èsìsì kì í jòyàn lẹ́ẹ̀mejì regional government ò lè ṣe wá lóore àwa ọmọ bàbá Akíntóyè ọmọ Sunday Ìgbòho ọmọ bàbá Akíntóyè bẹ́ẹ̀ ni we believe in Yorùbá nation mo wà l'Ákúrẹ́ lọ́dọ̀ Ọmọlúkà. ẹ wá gbọ́ lẹ́ẹ̀kan sí bàbá Èkìtì ní sùúrù ẹ̀yin ti dàgbà ẹ ti dàgbà ṣé ẹ rí kan tí mo fẹ́ kí gbogbo wa understand tá à ń tẹnu mọ́ ni pé wọn ò ṣẹ̀ máa pariwo pé ó máa dáa ní Nàìjíríà wọn ò ṣẹ̀ máa tàn wá pé ìgò bẹ̀tá tí anything kàkà kó bẹ̀tá tó dẹ̀ worst sí ó bẹ́tà kí gbogbo wa ká sọnù ká má bàa sọnù ìdí tí mo dẹ̀ fi ń tẹnu mọ́ ni wípé bàbá Awólọ́wọ̀ kò mọ̀ pé bí gbogbo ẹ̀ ṣe máa ríre tó bá yẹ pé ó mọ̀ ni bàbá yà ti ja ìjà yìí pé kí Yorùbá lè dá dúró gbogbo iṣẹ́ tí bàbá yẹn ṣe gbogbo ẹ̀ pápátá ló ti dẹnu kọlẹ̀ gbogbo ẹ̀ ló ti lọ pátá àti ẹ̀ gbúrò ẹ̀ mọ́ àwa wọ̀nyí a kàn ń fetí ń gbọ́ pé wọ́n ní school ọ̀fẹ́ ni àlọ́ owó làwa fi lọ wọ́n bá tá a lọ kí ni mo fẹ́ sọ ní pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá níbi tá a dé yìí
kò sọmọ Yorùbá kan tó lè sọ pé àfi tóun bá dé Àbújá lòun ṣẹ̀ máa gba ilẹ̀ Yorùbá sílẹ̀, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Nàìjíríà ti wó kọjá pé kẹ́nìkan sọ pé òun lòun máa gba Nàìjíríà ó ti kú. Now a sọ fún yín kan tó dìbò wípé kì í ṣe àbá Tinubu jà àbínú sí, ṣùgbọ́n Tinubu ò lè ṣèfù wa. Ẹni ká gbẹnu lọ, àwọn kan kórajọ lóríṣiríṣi blọ́gà ìgbà wo àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Tinubu ti débẹ̀ o, kàkà kó bù kúrò nínú ẹrù wa níṣẹ́ ló dínkù. Lẹ́ni bàbá Èkìtì èló lẹ́rẹ́ epo kẹ́ tó máa bọ̀ lákùrẹ́. 1,000 naira per litre. Epo 30 litre 30,000 kò dé half tank. 1,000 naira per litre, that is 30 litres péré. Kí ni 30 litres fẹ́ rà nínú 85 litre tank? Kò sí kankan tó fẹ́ ṣe. Lẹ́ni ni o bátìrì tá à ń rà ní 25,000. bátìrì 25,000 ó ti di 65,000 naira. Gbogbo nǹkan wá lé sí tó fi dórí oúnjẹ, gbogbo ẹ̀ wá lé kókókókó. Ìjọba la fẹ́ ṣe yẹn dà, kàkà kó rọ̀ níṣẹ́ ló ń lé sí i. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀bẹ̀ la bẹ̀ yín, ẹ jẹ́ ká láròjinlẹ̀. Ìjọ tó ti sọ pé dáa tí ò dẹ̀ dá, á kúkú jẹ́ ká tiẹ̀ pín wò, ká tiẹ̀ tún jọ ká ṣe tiwa lọ́tọ̀ wò, ká gbé yẹ̀ wò. Ohun kan tó wà ń bẹ̀ ni pé sórí orí ọ̀fẹ́ tí regional tá a lè fi lẹ́nu ọ̀rọ̀ ni wípé àwọn bàbá wa ti gbégbèsè rí tán dá dúró pé ẹja tẹ̀ kí Yorùbá ó ṣe tìjọba ẹ̀ lọ́tọ̀ wò. Wọ́n dẹ̀ ń dá ara from 1952 to 1957. Company táwọn bàbá wa dá ńlẹ̀ ńgbà yẹn ó lé ní 80. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dá lé ní gbogbo ẹ̀ ló ti lọ. nínú ẹ̀ ní Odùduwà Textile wà, Olùwà glass wà ń bẹ̀, National Bank wà ń bẹ̀, Oòduà investment wà ń bẹ̀, Cocoa House wà lára ẹ̀ náà, ó pọ̀ bẹ́ẹ̀. jẹ́ wá fún ẹ lọ́rọ̀ kankan. Mo ń gbọ́ bàbá Èkìtì. Oòduà Textile tó wà ládó ti di ṣọ́ọ̀bù. Ọmọ Ìgbò ló lò lọ́wọ́lọ́wọ́. Ọmọ Ìgbò ti gba Oòduà Textile. It is because we do not have freedom. Olùwà glass ti di tẹ́lẹ̀ lẹ́ni. Gbogbo wa là ń gbàdúrà. Àdúrà tá à ń gbà ni pé iṣẹ́ tá a bá ṣe. Ká jèrè ẹ̀, ká fọwọ́ wa jèrè ẹ̀, ká fi lé ọmọ ká jẹ̀ lọ́wọ́. tó fi lọ́mọ lọ́wọ́. Àbí pé ọmọ ẹni ní jogún ẹni. Àwọn bàbá wa ti kòwé kan pé iná kú, ó fi eérú bojú, ọ̀gẹ̀dẹ̀ kú, ó fọmọ ẹ̀rọ pò. Wọ́n ní bólóde ò bá sílé ọmọ ẹni ní wọlédè ni. Èyí tó yẹ ká wọlédè àwọn bàbá wa lénìí, Haúsá ló ń wọlédè wọn. Gbogbo iṣẹ́ táwọn bàbá wa ṣe ní ìgbà yẹn lọ́hùn, Fúlàní ló ń jogún ẹ̀ lénìí. What about the Yorùbá rédíò? Ó ti ṣe. Òun làwọn Fúlàní gbà lénìí. Wọ́n ti gbà á. Yorùbá house tó wà ní London kọ́ àwọn wo ló jogún ẹ̀, ó ti di Nigeria embassy ní London. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dúró ká jà fún òmìnira tòótọ́. Ohun tó lè ràn wá lọ́wọ́ nìyẹn, ká bàa lè rí ògo wa lò. Gbogbo ohun tọ́lọ́run ṣe fún ìran Yorùbá pátápátá ògo ni. Mo máa ń sọ nǹkan kan ọ̀rẹ́ mi, mo ní nǹkan kan ń bẹ lórí ilẹ̀ wa táwa tí Ọlọ́run dá bẹ̀ tá ò rí, tí àwọn àjòjì tí wọ́n ti rí. Ntí nǹkan kan ń bẹ lórí ilẹ̀ tọ́lọ́run dá wa sí, táwa gangan tó Ọlọ́run jọ tá ò rí tó ti rí. Èrè ìdíre àìlómìnira ní Lagos State. Ẹ wo kámẹ́rà, àwọn èèyàn fẹ́ wojú yín sẹ́. Ẹlòmíà ní Lagos State, it is because Lagos State di federal capital rí. Èmi àwa máa sọ fún wọn, bàbá kan ní kí n máa bi wọ́n léèrè pé Lagos State was not the first tó kọ́kọ́ máa jẹ́ federal capital Nàìjíríà. Rárá o, Calabar ṣe capital. Kí ló dé tí Lọ́kọjà ṣe capital. Kí ló dé tí Igbo, Hausa, òṣèlú kankan mọ́ Calabar? Babangida ló gbé capital kó lẹ́kọ̀ọ́ ní 1991. Bẹ́ẹ̀ ni ó gbé lọ Abuja. 1991 tó today ọdún kelo. That is almost 30 something years. 30 something years. Oh my God, olódo. Mi mọ̀. Now. I lọ school ìfìyà jẹ mí. Now. Hausa sì ìran kankan mọ́ ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá. Igbo sì ìran kankan mọ́ ilẹ̀ Yorùbá. Àwa tá a dẹ̀ nílẹ̀ àdẹ̀ tí ì jí. Àti jí, a sì ń sùn. Eré kí ni ajá ń bẹ́kùn ṣe? Àwọn bàbá wa kòwé kan ní kàkà kí kìnìún ṣakápò ẹkùn, oníkálukú ayé àlọ́ṣọdé títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. If you want to rí ògo lò, ṣé òyìnbó yẹn yé yín? If you want to rí ògo lò, if the Yorùbá want to stop to be orí àpèsí to be ṣe jẹ́ orí tí síyàn, we must fight for our freedom. That is only solution. Àsìkò ti tó. That is only solution. That is only solution, Yorùbás. Adáwa Togo. Adáwa Togo. Ẹ lọ wo ní gbogbo àgbáyé kò sí tọmọ Yorùbá dọ́wọ́ sí. Ó máa ń yọrí ni.
a dá wa togotogo a dẹ̀ bára wa ní ipò ẹ̀yìn nígbà tí Yorùbá sùn ọ̀tá rẹ̀ wá wọ́n wá fún èpò sínú àlìkámà wọ́n wá sá lọ wọ́n wá dúró tì wá. wọ́n dẹ̀ dúró. That is why you see Fulani today that they can do whatever they like in Yorùbá land. Yorùbá. Tí ìwà tí Fulani bá jà sí tó bá lọ fọlọ́pàá mú ìwọ ló máa jìyà ẹ̀. ẹ mọ̀ pé Fulani ti ń talẹ̀ lákùrẹ́ ni. Fulani ti talẹ̀ níbẹ̀. Fulani ń talẹ̀ fún yàn lákùrẹ́ mo ti tẹnu mọ́ ṣáṣá ń bẹ̀ yẹn Fulani ń talẹ̀ bẹ́ẹ̀ lákùrẹ́ ọmọ ẹlẹ́ran kò wá rẹ́ ẹran kò rẹ́ egun jẹ́ débi tó ti fẹ́ jẹ ẹran ọmọ ẹlẹ́ran Fulani ń talẹ̀ ní Àkúrẹ́ fún àwọn ọmọ onílẹ̀ lákùrẹ́. Anyway tabaníkà máa fa ọ̀rọ̀ yìí títí ilẹ̀ àṣú ṣùgbọ́n Yorùbá ní àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí bó bá dénú ẹ̀ tán adòdìndín. Bàbá Èkìtì ká tó máa lọ gbogbo àwa tá à ń pariwo tá à ń polongo Yorùbá nation pàápàá jùlọ àwa tá à mọ́ra wa tá à ń pè ní mídíà ẹ gba gbogbo wọn lámọ̀ràn ká túbọ̀ ṣera wa lóṣooṣù ọwọ́ àìrìnpọ̀ àmọ́jọmọ ẹjọ́ ń yá ẹ̀yin ni bàbá àwa ni ọmọ bàbá lẹ́yìn ẹ sọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá fẹ́ gbọ́ yín. àwọn ọ̀tá wa ti ń lo nǹkan kan tipẹ́tipẹ́ wọ́n lò nígbà ayé àwọn bàbá wa láyé AD wọ́n lò nígbà UPN wọ́n lò nígbà AD again. Láhàn mi. ẹ ò understand. Láhàn mi. òun náà ni wọ́n pè ní divide and rule. torí pé tí wọ́n bá fẹ́ mú Yorùbá wọ́n á kẹ̀yìn Yorùbá síra wọn Yorùbá wa máa takora wọn please. kò ní bàjẹ́ fún yín o bàbá ọmọ Akíntóyè àtolóyè Ìgbòho Yorùbá nation continue no going back. ẹ má dẹ̀ fi wálẹ̀ ẹran ti wá. àwa ò sọ lẹ́nu lásán we believe in it and God will do it. àwọn onílẹ̀ dẹ̀ máa rí gbogbo accident tí